lórí iléèwé wọn tí wọ́n ti pa. Ìlú Ọwena rawọ́ ẹ̀bẹ̀ síjọba Ondo. Àwọn èèyàn ayétòrò Ọwena tí ṣe ibùjókòó ìjọba ìbílẹ̀ Ìdànrè ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba ìpínlẹ̀ Ondo lórí ṣíṣí iléèwé girama kan ṣoṣo tó wà nílùú ọ̀hún padà lẹ́yìn ọdún 36 tí wọ́n ti tì í pa. Nínú àtẹ̀jáde kan tí alàgbà Olútọ́sóyè Ọlọ́runṣọlá tó jẹ́ alága ìgbìmọ̀ májẹ̀óbàjẹ́ ìlú ọ̀hún fi ṣọwọ́ sí akọ̀ròyìn wa, ó ní ẹ̀dùn ọkàn àti àbùkù pátápátá ló jẹ́ fún àwọn pẹ̀lú bí kò ṣe sí ilé ìwé girama tó jẹ́ tìjọba kankan lágbègbè náà láti ọdún 1987 tí wọ́n ti tilẹ̀kùn èyí tó wà níbẹ̀ pa. Olútọ́sóyè ní látìgbà tí wọ́n ti ti iléèwé ọ̀hún ní ayétòrò Ọwena ti jẹ́ olú ìlú ìjọba ìbílẹ̀ kan ṣoṣo tí kò ní iléèwé girama tó jẹ́ ti ìjọba nínú gbogbo ìjọba ìbílẹ̀ 18 tó wà nípínlẹ̀ Ondo. Ó ní àìsí iléèwé girama kankan lọ́dọ̀ àwọn ló mú káwọn ọmọ àwọn máa lọ síléèwé ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Ondo èyí tó jìnnà díẹ̀ sọ́dọ̀ àwọn. Ó ní àwọn ti kọ lẹ́tà síjọba ìpínlẹ̀ Ondo nípasẹ̀ iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ níbẹ̀ tí wọ́n sì ti ní kí àwọn sì lọ bẹ̀rẹ̀ ná. Wọ́n ní ó dìgbà táwọn akẹ́kọ̀ọ́ ibẹ̀ bá pọ̀ dáadáa kíjọba tó lè bá àwọn dá sí i. Alàgbà Olútọ́sóyè ní àwọn àgbààgbà ìlú kan ń kó ara wọn jọ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n sì ń náwó ara wọn lórí ṣíṣí iléèwé ọ̀hún padà ṣáájú ètò ẹ̀kọ́ sáà kìíní tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Ó ní àwọn ti gbé ìgbésẹ̀ láti tún àwọn kíláàsì díẹ̀ ṣe, àwọn ti tọ́jú àyíká ibẹ̀ tí àwọn sì tún ṣe àwọn iṣẹ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí owó àwọn ká láti ṣe. Alága ìgbìmọ̀ májẹ̀óbàjẹ́ ọ̀hún wá pàrọwà síjọba àtàwọn èèyàn ìjọba ìbílẹ̀ Ìdànrè láti ran àwọn lọ́wọ́ fún ìgbédìde padà ilé ẹ̀kọ́ náà nítorí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá gbà wọlé yóò nílò àga ìjókòó àtàwọn ohun èlò míì tí yóò mú nǹkan rọrùn fún wọn àti àwọn olùkọ́ wọn. Olúṣèyẹ Iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.